A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Bí iná ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára ṣe ń jó àjórẹ̀yìn, ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ ní ẹkùn àríwá ní apá rẹ̀ kò lè tán lára wọn. Pẹ̀lú àwọn tí ó pàdánù dúkìá, ìfẹ̀hónúhàn tako ìṣẹ́ tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹjọ ni ó tẹ̀síwájú pẹ̀lú wípé Ààrẹ Bọ́lá Tinubu ti pè fún ìfòpin sí ìfẹ̀hónúhàn tí ó yọrí sí ìdojúkọ láàrin wọn àti agbófinró bí wọ́n ṣe yìnbọn fún àwọn mìíràn káàkiri ẹkùn àríwá. Kò dín ní ènìyàn 17 tí ó di olóògbé ní Àbújá, Kano, Niger, Borno, Kaduna àti Jigawa, tí ọ̀pọ̀ sì fi ara pa ní ọjọ́ àkọ́kọ́ ìfẹ̀hónúhàn. Ní Suleja tí í ṣe gbajúgbajà ìlú fún ìpínlẹ̀ Niger, ènìyàn 6 ni wọ́n ṣekú pa bí àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ṣe gbìyànjú àti ya wọ àgọ́ ọlọ́pàá. Ẹni 4 kú lójú ẹsẹ̀ bí wọ́n ṣe gbé àwọn yòókù tí wọ́n fi ara gba ọgbẹ́ ọta ìbọn re ilé ìwòsàn ìjọba ní Gwagwalada. Ojúnà ilé ìwòsàn ní 2 nínú wọn ti di olóògbé. Wọ́n fi ẹ̀sùn kan àwọn agbófinró wípé wọ́n ń lo àpọ̀jù agbára lé àwọn olùfẹ̀hónúhàn lórí. Bí ó tilẹ̀ jẹ́ wípé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Múyìwá Adéjọbí gbà wípé lótìítọ́ ni ìpànìyàn wáyé, ṣùgbọ́n ó ní kìí ṣe láti ọ̀dọ̀ ọlọ́pàá. Ọjọ́rú tí ó kọjá ní iléeṣẹ́ ológun tó gbà wípé òṣìṣẹ́ ológun ṣekú pa ọ̀dọ́ kan Ismail Muhammad ní ìlú Zaria, ìpínlẹ̀ Kaduna. Nínú àtẹ̀jáde ní agbẹnusọ Major General Onyema Nwachukwu ti fìdí èyí múlẹ̀, ṣùgbọ́n ó ní àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n rán fún àmójútó àwọn olùfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè kò lo àpọ̀jù agbára, bẹ́ẹ̀ ni wọn kò yin ọta gidi sáàrin àwọn olùfẹ̀hónúhàn. Bẹ́ẹ̀, ọ̀rọ̀ iléeṣẹ́ ológun yìí tako ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun tí ó sọ wípé kò sí iléeṣẹ́ agbófinró kankan tí ó lo ọta ìbọn gidi tàbí àpọ̀jù agbára lé àwọn olùfẹ̀hónúhàn lórí. Agbọ́n ń sẹ́, ìkàndùn ń sẹ́, ojú olóko rèé kùndùnkùndùn. Àjọ àgbáyé Amnesty International bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ẹlẹ́mìí tí àwọn agbófinró lò bí wọ́n ti fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣekú pa olùfẹ̀hónúhàn tí kò dín ní 21 láàrin ọ̀sẹ̀ tí wọ́n wọ́de tako ìṣòro ọrọ̀ ajé. Wọ́n ní ìwádìí wọn ṣe àfihàn wípé àwọn agbófinró níbi ìfẹ̀hónúhàn fi ọgbọ́n ṣekú pa àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lórí ebi àti ìyàn. Bákan náà ni ọ̀jọ̀gbọ́n akàwégboyè Wọlé Ṣóyínká náà fi Gẹ̀ẹ́sì bu ẹnu àtẹ́ lu ìjọba lórí bí wọ́n ṣe lo ọta ìbọn gidi live bullet tako àwọn olùfẹ̀hónúhàn tí kò dìhámọ́ra ogun. Ṣóyínká ní tajútajú gan kò ṣe ìtẹ́wọ́gbà níbi wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́. Yàtọ̀ sí àwọn tí ó di olóògbé, ìfẹ̀hónúhàn yìí ṣe àkọọ́lẹ̀ àwọn tí orí kó yọ tí wọ́n ní àǹfààní àti ṣàlàyé ìrìnàjò wọn láàrin àfonífojì òjijì ikú. Ọ̀kan lára wọn ni ayàwòrán cameraman pẹ̀lú iléeṣẹ́ ìròyìn AIT Fẹ́mi Kúkú. Ó ní orí ló kó òun yọ lẹ́yìn tí àwọn ológun ṣínà ìbọn bolẹ̀ sáàrin àwọn akọ̀ròyìn tí wọ́n wá ṣe àkàálẹ̀ ìfẹ̀hónúhàn tí ó wáyé ní Moshood Abiola National Stadium, Abuja ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Kúkú fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbófinró yìí mọ̀ wípé akọ̀ròyìn ni gbogbo wọn kí wọ́n tó ṣínà ìbọn bolẹ̀ sáàrin wọn. Níbi tí Kúkú ti ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ ni ó ti lọ já sínú kòtò tí ẹsẹ̀ òsì rẹ̀ fi yẹ̀. Akẹgbẹ́ rẹ̀ kan ni ó súré wọ̀ sínú ọkọ̀ Toyota Sienna tí wọ́n gbé wá ní ìpínlẹ̀ Gombe. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ sọ ní ọjọ́ Àbámẹ́ta wípé kò dín ní ènìyàn 8 tí wọ́n gbé wá dìgbàdìgbà fún ìtọ́jú láti ibi ìfẹ̀hónúhàn. 6 nínú wọn ṣì ń gba ìtọ́jú títí di àkókò yìí. 5 wà ní Accident and Emergency Ward pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfarapa àti ẹ̀yà ara tí ó ti kán, nígbà tí ọ̀kan wà ní Intensive Care Unit ICU pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn ní ọ̀nà méjì. Bí kúkú bí yèyé ni ó wà báyìí. Life support. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìjọba àpapọ̀ ni a gbọ́ wípé wọ́n ti fagilé ìwé àkíyèsí tí wọ́n fi darí àwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n ṣe ìforúkọsílẹ̀ fún àpò ìrẹsì 50 kìlógíráàmù tí wọ́n ṣe àdínkù iye rẹ̀ sí Náírà. Nínú àfihàn mìíràn ni adarí ẹ̀ka ìgbanisíṣẹ́ ní iléeṣẹ́ ìjọba Adérónkẹ́ Jáyésìmí fi kéde ìgbésẹ̀ yìí. Síwájú àkókò yìí ni wọ́n fi léde wípé kí gbogbo òṣìṣẹ́ ìjọba tí ó bá nífẹ̀ẹ́ sí ríra ẹ̀dínwó ìrẹsì ìjọba fi orúkọ sílẹ̀ sí ààyè tí wọ́n pèsè sílẹ̀ lórí ẹ̀rọ alátagbà. Wọ́n ní pínpín rẹ̀ yóò wáyé ní àwọn ẹ̀ka tí wọ́n ti pèsè sílẹ̀ bí alága ìgbìmọ̀ alámòójútó yóò ṣe agbátẹrù rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìkọlù tí ó wáyé sí olú iléeṣẹ́ àjọ òṣìṣẹ́ NLC ní alẹ́ Ọjọ́rú ní ìlú Àbújá ni ó ti fa ìbínú yọ bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé àwọn ni ó lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé. Bí a kò bá gbàgbé wípé àwọn agbófinró ṣe ìkọlù sí olú iléeṣẹ́ NLC ní Àbújá lálẹ́ Ọjọ́rú tí àwọn kan ní ó ní ń ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn tako ìṣẹ́ tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ DSS Peter Afunaya ni wọ́n ti fi ìgboyà sọ wípé àwọn kò lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé sí olú iléeṣẹ́ àjọ NLC ní Àbújá lálẹ́ Ọjọ́rú. Lára àwọn tí ó fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí láti rí igbákejì ààrẹ ìjẹta Abubakar Atiku, akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi, àjọ Amnesty International, International Trade Union Confederation ITUC, àwọn agbẹjọ́rò àti ẹgbẹ́ aráàlú Civil Society CSOs. Lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ni àjọ òṣìṣẹ́ béèrè fún ìwádìí sí ìkọlù yìí láti ọ̀dọ̀ àjọ ilẹ̀ òkèèrè bí wọ́n ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó léwu fún ìjọba tiwantiwa. Gbogbo akitiyan láti gbọ́ èsì láti iléeṣẹ́ ààrẹ àti mínísítà fún ìròyìn ló já sí pàbó. Nígbà tí ó ń fèsì, adarí àjọ Amnesty lórílẹ̀‐èdè Nàìjíríà Isa Sanusi ṣe àpèjúwe ìkọlù yìí ní ìkọlù tí wọ́n pètepèrò rẹ̀ dáadáa "sinister and calculated attack" tí wọ́n ṣe láti fi dá jìnnìjìnnì bo ẹgbẹ́ òṣìṣẹ́. Wọ́n ní orílẹ̀‐èdè ní ojúṣe láti bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àjọ òṣìṣẹ́ lábẹ́ òfin ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé. Agbámọ̀fin àti ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Fẹ́mi Fálànà ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ìkọlù yìí láti fi pa ẹnu àwọn adarí òṣìṣẹ́ lẹ́nu mọ́ látàrí bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu ìjọba lórí bí wọ́n ṣe hùwà sí nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára. Fálànà ní ìkọlù atinilójú yìí ṣe ìrántí irúfẹ́ bẹ́ẹ̀ tí ó wáyé sí NLC Secretariat ní ọjọ́ 28 oṣù kejì ọdún 1988 lẹ́yìn ìpàdánù ipò ààrẹ aṣojú Congress ní Trinidad nígbà ìṣèjọba ológun Ibrahim Babangida. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọkọ̀ ojú omi onígi akẹ́rù Wooden Cargo tí wọ́n pe orúkọ ìdánimọ̀ rẹ̀ ní God Bless Dixon tí ó kó ẹrù àti èrò 64 àti òṣìṣẹ́ inú ọkọ̀ ni ó ṣàdédé gbiná tí 20 ènìyàn sì di olóògbé. Ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé ní Ọjọ́rú lójúnà Ẹ̀zẹ̀tù Kínní, ìjọba ìbílẹ̀ Gúúsù Ìjọ́, ìpínlẹ̀ Bayelsa. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ ASP Musa Mohammed sọ wípé 20 ènìyàn ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti di olóògbé. Ó fi kún un wípé ìgbìyànjú àti dóòlà ẹ̀mí ṣì ń lọ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ka ọlọ́pàá orí omi Marine Police. Ọkọ̀ akẹ́rù tí ó kó èrè oko láti abúlé ni ó ń lọ lójúnà ọjà Swale ní Yenagoa kí ìjàmbá yìí tó wáyé. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ orí omi ẹ̀ka Bayelsa Ọ̀gbẹ́ni Ògónìbà Ìpégansì náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lánàá Ọjọ́bọ̀. Ó ní ọkọ̀ ẹgbẹ́ méjì ni wọ́n ti rán lọ fún ìdóòlà ẹ̀mí àwọn èrò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún Iṣẹ́ David Umahi ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí bí iṣẹ́ àkànṣe ṣe ń wọ́lẹ̀ lójúnà Enugu sí Onitsha. Ó wá ké sí iléeṣẹ́ agbaṣẹ́ṣe RCC and Mothercat kí wọ́n tètè jí gìrì síṣẹ́ kí èròǹgbà ìrètí fún ìgbé ayé ọ̀tun tí Ààrẹ Bọ́lá Tinubu ń polongo lè tètè wá sí ìmúṣẹ. Umahi sọ èyí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú iléeṣẹ́ agbaṣẹ́ṣe méjì àti MTN tí wọ́n ń kówó lé iṣẹ́ àkànṣe ojú
ojúnà Enugu sí Onitsha lábẹ́ Road Infrastructure Development and Refurbishment Investment Tax Credit Scheme ní Abuja. Umahi ní kí wọ́n tètè jára mọ́ṣẹ́ fún lílò àti ìrọ̀rùn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ gbangba wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gba $570 billion lọ́wọ́ ìjọba àpapọ̀ níbi ọ̀rọ̀ ìyànjú ààrẹ sí àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn tí ó wáyé ní òwúrọ̀ ọjọ́ Àìkú ní Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé ìjọba rẹ̀ ti pín $570 billion fún ìpínlẹ̀ 36 láti fi ṣe àtìlẹ́yìn ìgbáyégbádùn fún ará ìpínlẹ̀. Bákan náà, àwọn oníṣòwò ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta 600,000 nano business ni wọ́n ti jẹ àǹfààní owó àyáàsan pẹ̀lú àfikún 400,000 àwọn mìíràn tí wọ́n sì ń retí láti jẹ àǹfààní. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Mákindé ti sọ lánàá wípé òun kò gbọ́ nípa irúfẹ́ owó àyáàsan bẹ́ẹ̀. Ó ní òun fi èyí fèsì sí ìbéèrè ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ tí ààrẹ sọ nípa owó. Mákindé ní kí òun ṣàlàyé rẹ̀ yékéyéké wípé wọ́n ń gbé owó yìí fúnra wọn ni. Owó tí ààrẹ ń sọ nípa rẹ̀ jẹ́ lára owó tí World Bank fi ṣe ìrànlọ́wọ́ tí wọ́n pè ní NGKS fún iṣẹ́ àkànṣe Results Intervention. Wọ́n ṣe èyí fún ìrànlọ́wọ́ kúrò nínú ràbàràbà tí COVID-19 dá sílẹ̀. Ó ní ìpínlẹ̀ ti kọ́kọ́ lo owó wọn fún iṣẹ́ àkànṣe yìí kí wọ́n tó dá a padà fún wọn. Ìdí nìyí tí wọ́n fi ń pè é ní COVID-19 Action Recovery Economic Stimulus. Mákindé ni gómìnà ẹgbẹ́ òṣèlú PDP kejì láti tako ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ tí ó sọ láìpẹ́ yìí. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ni ó kọ́kọ́ ṣe àpèjúwe ọ̀rọ̀ ààrẹ ní àṣán òfìfo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí.